Eléyìí lágbára o. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ń Júníyàn, bẹ́ẹ̀ ni ẹnìkan ló mọ̀. Ẹnìkan ló mọ̀. Lọ́wọ́ yìí, kọ́pà tẹ̀ ń rí àwọn ajínigbé wọ́n jí kọ́pà yìí gbé. Lẹ́yìn tí wọ́n jí gbé, ó ti lò bí ọ̀sẹ̀ méjì pẹ̀lú àwọn ajínigbé. Wọ́n pe bàbá ẹ̀. Ẹ wo 50 million naira lẹ máa mú wá lórí ọmọdé yìí. Nǹkan tí àwọn agbésùmọ̀mí tí wọ́n sọ rèé. Àwọn bàbá tẹ̀ ń bẹ̀bẹ̀ pé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa, owó yìí pọ̀, kò síbi tá ti fẹ́ rí. Kọ́pà lásán ṣe ni, kò tí bẹ̀rẹ̀ iṣẹ́. Àwọn arábí ní pé tẹ́ bá ti mọ̀ pé ẹ lè mú 50 million naira wá, ẹ gbàgbé ẹ̀, is non-negotiable. Gẹ́gẹ́ bí àwọn ajínigbé ti ṣe sọ, ẹ dẹ̀ mọ̀ abíamọ kẹ̀dẹ̀rẹ́. Abíamọ lè gbọ́ ẹkún ọmọ rẹ̀ kó má ta sí wèrè. Bàbá bẹ́ síta, ìyá pariwo, báwo la fẹ́ ṣe? A gbọ́dọ̀ wá owó èrí. Bàbá sá sọ́tùn sá sósì. Within the next 14 days tí kọ́pà yìí fi wà pẹ̀lú àwọn ajínigbé, ó níbi tó wá dé o. Bàbá ṣe. Bàbá máa wá owó èrí. Wọ́n ta nǹkan tán máa tà. Ó lágbára. Wọ́n ta oríṣiríṣi. Wọ́n yáwó kí ọmọ ẹ̀ ṣáà lè jáde. Lo and behold, bàbá máa rí 50 million naira. Ó raise 50 million naira. Nínú kòsíkòsí náà, Ọlọ́run má jẹ́ á rí nǹkan burúkú. 50 million naira jáde. Bí bàbá ṣe pé àwọn ajínigbé rèé o, ẹ jọ̀ọ́ o, owó yìí ti pé o. Bẹ́ ṣe sọ yẹn pé 50 million àti wá rí. Okay, now kí n tó gbowó mi fẹ́ bá ọmọ mi sọ̀rọ̀. Àti ká tẹ̀ gbóhùn ẹ̀ pé ó tẹ̀ yìí wà láàyè. Ká tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, wọ́n gbé fóònù fún ọmọ. Àwọn ajínigbé gbé fóònù fún ọmọ. Bọ́n ṣe gbé fóònù fún ọmọ, bọ́mọ ṣe gbé ta nìyẹn. Ọmọ pariwo. Ó ní bàbá mi, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, tí ẹ máa gbọ́ tèmi. Ṣé ti rí owó yìí? Ẹ má gbé wá mọ́. Ẹ má gbé wá bí ti báwo. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Àwọn arábí tí ń gbé tàbá fún wọn lówó, wọn ní release ẹ̀. Ó ní ẹ wò, ẹ má fún wọn lówó kankan. Kọ́pà àwòrán ẹ̀ lẹ́ ń wò yìí. Ó ní ẹ má fún àwọn ajínigbé yìí ní owó kankan. Tẹ́ bá fi lè fún wọn ní owó, tí má fi lè jáde, máa para mi ni. Ọ̀rọ̀ rèé o. Ọmọ lóun máa para òun. Kí ló dé tó fi sọrú ọ̀rọ̀ báyìí? Kí ló ṣẹlẹ̀ gangan? Bí ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé pé nǹkan táwọn arábí fojú òun rí ní gbogbo time táwọn fi wà ń bì, kò ṣe fẹnu sọ. Lóríṣiríṣi wọ́n fipá bá òun lò pọ̀. Wákàtí sí wákàtí ni wọ́n pọ̀ lórí òun nìkan. For that 14 days, ìyẹn 2 weeks. Pé kí lòun fẹ́ wá ilé ayé wa ṣe mọ́? Kí ni ìdùnnú òun? Àwọn arábí ti ba ayé òun jẹ́. Wọ́n ti ṣe gbá, wọ́n ti ṣàwò. Ó ní fún díẹ̀ yìí, ó dá kóhun kúkú gbabẹ̀, kóhun kúkú kú dànù. Lẹ́yìn tí ọmọdé yìí tó ṣàlàyé gbogbo eléyìí fún bàbá ẹ̀, ni bàbá ẹ̀ sọ pé kò mí ni at least ìwọ tí ẹ kúrò ńbẹ̀ náà. When there is life, there is hope. Ọmọ ní pé bàbá mi ṣe fẹ́ gbọ́ tèmi, ẹ má fún wọn lówó kankan. Eléyìí ni àwọn ajínigbé yìí tí wọ́n gbọ́ tán ní what? Ó sọ èyí tán. Kò sí wàhálà. Bí wọ́n ṣe mú ọmọdébìnrin, wọ́n wọ̀ lọ sí ẹ̀gbẹ́ kan. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fídíò ẹ̀ nìyẹn o. Fídíò yẹn ti wà everywhere báyìí. Bẹ́ẹ̀ni, fídíò yẹn ti wà everywhere. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbébọn sí lórí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fìbọn fọ́ gbogbo orí ẹ̀. Bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n ti pa ọmọdé yìí o.
ìyẹn kọ́pà tá à ń bá yín sọ̀rọ̀ yìí ó ti bá tiẹ̀ lọ o. Lórí wípé àwọn ìjọba wo ibi tán bá wa dé, ọmọ ọlọ́mọ tó wálé ayé ẹ̀ láìṣẹ̀ láìrò, ṣẹ́yìn náà rí nǹkan tó ń lọ. Ibẹ̀ kẹ̀dẹ̀ làwọn kan ti ń pariwo wípé a negotiate kankan pẹ̀lú wọn, kò sí nǹkan tó kàn wá pẹ̀lú wọn. Àwọn ará bíi kẹ̀dẹ̀ rí, wọ́n kó ransom fún wọn, wọ́n ń ṣe fídíò, wọ́n ń ṣe oríṣiríṣi. Ẹ̀ẹ́dẹ̀ wá bẹ́ẹ̀ ṣe máa track wọn. Ṣùgbọ́n kéèyàn kankan rọra bú ìjọba lórí ẹ̀rọ ayélujára, wọ́n máa sáré mọ bọ́n ṣe máa mú. Ṣùgbọ́n àwọn eléyìí tán tẹ̀ tún ṣe give away, gbogbo ẹ̀ là ń rí bó ṣe ń lọ online. Tẹ́ bá dé orí TikTok ń sìn wọ́n ṣe give away. Yet wọ́n sọ pé káwọn ọmọ ìlú kan calm down pé everything is in place. Irú ọmọ tí wọ́n padà ní ògo lọ́pa yìí o. Kí lẹ rò pé ó fẹ́ ṣẹlẹ̀ sáwọn ẹbí ọmọ yìí? Mo lọ sí comment section, èpèrè àwọn ọmọ ìlú pariwo pé pé gbogbo ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ kò ní jẹ́ kí wọ́n ní ìsinmi. Ìyẹn nìkan kọ́ o, gbogbo àwọn ọmọ ìlú ti pariwo síta báyìí wípé ìjọba tẹ́ bá ti mọ̀ wípé ẹ lè gbà wá, ẹ pé àwọn tán lè ṣe iṣẹ́ yìí, because a ti rí wípé ẹ ń fi ẹ̀mí àwọn ọmọ ìlú ẹ fi ń ta káìtì ni. Bẹ́ẹ̀ ni, ẹ ń fi ẹ̀mí àwọn ọmọ ìlú ẹ fi ń ta káìtì ni. Bí ó dẹ̀ ṣe ń lọ yìí, ó máa rọ̀ wá lọ́rùn pé ká gbà pé kò sí ìjọba, because eléyìí ó ti kọjá àfẹnusọ. Èpè ó ti tán nílé elépè. Àbẹ́ẹ̀ rí nǹkan bí wọ́n ṣe pa ọmọdé rèé. Mélòó bẹ́ẹ̀ àwọn ènìyàn tí wọ́n wà nínú igbó tó jẹ́ wípé oríṣìí táwọn ti ẹ̀ rí bó ṣe ń lọ. Gbogbo ẹ̀ náà láti gbọ́ bó ṣe ń lọ, bí àwọn ará bíi tán ṣe ń fipá bá wọn sùn. At the end of the day, tán bá tẹ̀ tó sanwó yẹn gan, àwọn ẹlòmíì nínú wọn wọ́n á tún pa wọ́n dànù ni. Mélòó la fẹ́ sọ, mélòó la fẹ́ rò, mélòó la kà nínú eyín Adépèlé bí gbogbo ẹ̀ ti ṣe ń lọ yìí. Kí ni èròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí? Kí ni ìwọ rò pé ìjọba ní láti ṣe? Ó ti pẹ́ tá a ti ń pariwo. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní Pilado World continue. I like bẹ́ ṣe ń fún wọn ní point yẹn. Ṣùgbọ́n kí ni àwọn ará bíi pẹ̀lú gbogbo ariwo tá à ń pa? Kí ni àwọn ará bíi? Kí ni ẹ̀ṣẹ̀ ọmọ ìlú? Bẹ́ẹ̀ ni, kí ni ẹ̀ṣẹ̀ ọmọ ìlú? Oríṣiríṣi ni àwọn ènìyàn ti sọ. Ìwọ náà jẹ́ kí n gbọ́ ohun tí ìwọ náà rò lórí ọ̀rọ̀ yìí. Jẹ́ ká gbọ́ èròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí. A ní rí jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ abẹ̀nà. Ẹni tó ní a máa bọ̀ òun là ní dé bá. Ó dàbọ̀.